bàbá tẹ̀ ń wò wájú mi tá a jọ ń wora wa yìí lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n òun ẹ bá ti ń dìde lórí ètò yìí wọn ò sọ lé wọn mọ́ ń ti ẹnu wọn ó kéré ọ̀pọ̀ ó lò bí 20 ọdún lọ́gbẹ́ ẹ̀wọ̀n wọn ó tó padà lé. tá a bá ti establish kéèsì wọn tán yóò di ọ̀dàgó dínú. wọ́n ti dá ọ̀ràn ńlá o. agbọ́n tí wọ́n ṣe o. arábìnrin bóò lọkùnrin ṣe jẹ́ sí ọ. ọkọ mi ni bàbá àwọn ọmọ mi. kí ló wá ṣe. ó ń tírẹ́tì mi lórí àwọn ọmọ tó ń bẹ lọ́dọ̀ mi ni ó sì ìkan sì ti kọ́kọ́ ṣẹlẹ̀ ó lu ọmọ àkọ́bí mi pa 14 years. ó lu ọmọ. bẹ́ẹ̀ ni sà. tí ẹ̀mí fi bọ́ lẹ́nu ẹ̀. bẹ́ẹ̀ ni sà. ọmọ yẹn sì kú. bẹ́ẹ̀ ni sà. ọmọ 14 years. bẹ́ẹ̀ ni sà. ẹ gbọ́ tó wá yẹ kọ́ lọ lé. bó ló ti ṣe máa yìí ṣé ṣùgbọ́n ọmọ náà mọ́ lọ́wọ́ ni kí ló ṣẹlẹ̀. òtítọ́ ni ọmọ mi kú ní ìjọ́ kejì ìṣẹ̀lẹ̀ ọjọ́ tí mo na ọmọ mi yìí èmi àti ìyàwó mi á ní misunderstanding ni ìyàwó mi ọ̀dẹ̀ sí ní ìyàwó mi ò sí ní ọ̀dọ̀ mi ní àsìkò gbà yẹn ọmọ mi ṣe ọjọ́ ìbí rẹ̀ ní on the 15 for 2021 ọmọ mi yẹn dẹ̀ kú ní on the 21 5 2000 on the 21 4 náà ní 2021 yẹn ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní ọjọ́ Saturday mo ná ìdí tó jẹ́ kí n ná ọmọ mi ní ọjọ́ Friday yẹn ni wípé màmá rẹ̀ kò sí lọ́dọ̀ mi àkọ́bí ọmọ mi tí ó kú yẹn ní jẹ́ Latifat Yusuf onímọ̀ bá mi dúró ti àwọn àbúrò rẹ̀ tí n bá ti lọ sí ibi iṣẹ́ bàbá Ìjẹ̀bú ni mo ń ṣe lotto agent bọ́ nígbà tí mo dé ní ọjọ́ yẹn ilé ojúlé mẹ́ta lápá bíbá yìí tọ́jú ojúlé mẹ́fà together ẹni bàbá mi kọ́ ṣùgbọ́n bàbá mi ò sí nílé ayé mọ́ èmi ni mò ń lo room and parlour tí bàbá mi tó ń gbé bọ̀ bí mo ṣe ń bọ̀ ní alẹ́ ọjọ́ yẹn tí mo kúrò ní ibi iṣẹ́ it was after 8 ní the second side ibi tí mò ń gbé mo rí ọmọkùnrin kan àti ọmọ mi gangan tó jẹ́ àkọ́bí tí mo fi kó àwọn ọmọ mi tì tí wọ́n ń dì mọ́ra wọn bọ̀ bí mo ṣe ń bọ̀ wọ́n jura wọn sílẹ̀ inú bí mi mo mú ọmọ mi mo pè wọlé mo béèrè lọ́wọ́ rẹ̀ wípé báwo ni tẹ́jọ́ ń ṣeré pààyàn báwo ló ṣe jẹ́ sí ọ ọmọ mi sọ fún mi wípé ọmọ skul kan náà ẹni àwọn pé kíláàsì kan náà làwọn jọ wà àwọn àbúrò rẹ̀ ń bẹ ní ẹ̀kùlé mo wá pè wọ́n wọlé ẹni tí ẹ̀gbọ́n yín tó ń bá ṣeré ń ta níbẹ̀ yẹn báwo ló ṣe jẹ́ sí wọ́n ní ọmọ màmá ológogoro tí ń bẹ ní iwájú ilé ọ̀dọ̀ wa ni tí ń jẹ́ màmá Ayọ̀ inú bí mi mo mú ọmọ mi wọnú yàrá ọ̀dọ̀ mi mo nà níṣẹ́jú àwọn àbúrò rẹ̀ náà ṣùgbọ́n èmi gbá mọ́ ẹ̀gbẹ́ ògiri ni ọwọ́ náà ni mo fi na ọmọ mi gbogbo wa àní fi ọwọ́ ọmọ ara wa àní fi na ọmọ wa pa o àmín ní Ọlọ́run ọba torí ìbànújẹ́ ni ọ̀rọ̀ yìí máa ń jẹ́ fún mi ní gbogbo ìgbà tí mo bá ń rí àwọn tó bá jẹ́ akẹgbẹ́ ọmọ mi mi ò mọ̀ pé bí ilé ayé ṣe máa rí nìyẹn ó máa ń dùn mí púpọ̀ ó pé ìṣẹ̀lẹ̀ sí mi nítorí pé mo kàwé iléèwé Àkúrẹ́ ni mo lọ mo dẹ̀ ṣe àgùnbánirọ̀ ní 2022 mọ́ stroke 2024. iléèwé wo l'Àkúrẹ́. Federal College of Agriculture Àkúrẹ́ I read Agric Management and Extension. ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yẹn ṣẹlẹ̀ kí ó sì ṣe ojú ẹsẹ̀ ní ọmọ mi kú nítorí pé bí mo ṣe na ọmọ yẹn tán báyà bínú tí mo fi nà ní òjò kọjá lọ́jọ́ yẹn àwọn àbúrò rẹ̀ tọ́jẹ́ last born nìkan náà lọ́jọ́ ọkùnrin tọ́jẹ́ ọmọ kékeré ọdẹ sọ fọmọ yẹn pé Ọlọ́run wà sí o ti jẹun níbi tó lie down sí ọmọ yẹn dá lóhùn pé hẹ́n ọdẹ tó ń reply mi náà that's the last statement tí ọmọ mi sọ tèmi àti ọmọ mi sọ last lọ́jọ́ yẹn ó ní dádì mi ọdẹ sọ ní èdè òyìnbó ni ó ní ìṣèṣù ni wípé it's a devil work. láàárọ̀ nígbà tí gbogbo wa sùn tí mo jí mo kọ́kọ́ pe ìyàwó mi ní alẹ́ pé ọmọ rẹ mọ̀nà mi mọ bí ṣe ń ṣe o ní àárọ̀ nígbà tí mo jí mo máa jí ọmọ yẹn kírun nítorí pé ọmọ mùsùlùmí lèmi náà ṣùgbọ́n nínú sẹ́ẹ̀lì tí wọ́n tì mí mọ́ gbà yẹn ni mo ti gbà fún Jésù Kristi Olúwa mi àti olùgbàlà mi still yet not till now ọmọ mùsùlùmí ni mi o
nítorí pé nínú sẹ́ẹ̀lì yẹn ni mo ti gbàgbọ́ pé tí èèyàn bá ní Jésù ní Olúwa àti olùgbàlà rẹ̀ kò pè ní ẹ̀sìn. nígbà tó di ìdájí tí mo jí ọmọ mi mo rí pé weak ṣùgbọ́n mo ní míìkì kan sílé tí mo rà mo wá lu míìkì yẹn pé kí n fún mo rí pé kó response míìkì yẹn dáadáa mo wá pe àbúrò bàbá mi yẹn ń jẹ́ Suara wọ́n ti kú ní òní. mo wá pe àbúrò bàbá ẹni gangan náà kú. wọ́n ti kú báyìí lẹ́mìn bẹ́ẹ̀ ni sà. mo pè wọ́n gbà tí yáyà mi tí mo rí bọ́ ọmọ yẹn ṣe wọ́n ní pé kí n jẹ́ ká gbé lọ sí hospital àwọn sọ statement yẹn mo dẹ̀ gbé ọmọ yẹn jáde ṣòkòtò black ni mo wọ̀ lọ́jọ́ yẹn mi ò wọ ẹ̀wù sùn. ọmọ mi tó jẹ́ àbúrò rẹ̀ tó tẹ̀lé tó ń ṣe àkọ́bí mi bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n pè ní mo rẹ́ni kejì olómú ẹ̀wù tẹ̀lé mi lẹ́yìn káwọ́ tó gbé dé hospital ọ̀kadà kan la tún rí láti bẹ̀ tó help mi àtọmọ mi tó wíìkì yẹn pẹ̀lú àbúrò rẹ̀ gangan tí ń ṣe àkọ́bí mi for now. èmi jókòó sí àárín òun jókòó sí iwájú ọlọ́kadà yẹn bá ń gbé síwájú adẹ̀gbẹ́dẹ́ hospital yẹn mo pàdé ìyàwó mi ní ẹnu ọ̀nà bá a ṣe rọ́ọ̀ṣẹ̀ ìyàwó mi gangan náà lọ sanwó káàdì general hospital yẹn torí pé a register síbẹ̀ which is 2,500 naira lọ́jọ́ yẹn èmi gbé ọmọ wọnú ilé òun sanwó káàdì wọ́n àtẹ́ǹsì nígbà tí mo gbé ọmọ àbá àwọn dókítà yẹn dẹ́ àtẹ́ǹsì mi wọ́n ní a máa san iye kan báyìí a máa san iye kan báyìí. àbẹ̀ kó pọ̀ ní ọjọ́ yẹn. alábìínú bàbá mi ẹjọ́ torí ọlọ́ wọ́n dẹ́ àtẹ́ǹsì mi ọmọ yẹn ti gba first drip ní ọjọ́ yẹn ṣùgbọ́n iná hospital yẹn lọ lọ́jọ́ yẹn wọ́n repair rẹ̀ wọ́n tún ṣe wọ́n sọ pé àwọn fẹ́ ṣe blood test fún gbogbo ìgbà tí wọ́n sọ̀rọ̀ yẹn ọmọ yẹn mi yẹn tó tọ̀ sára mo lọ sí ilé mo lọ kó aṣọ mi wá fún mi. gàtẹ́ fi dé. ìgbà tí màá fi dé at the end of the day láàrin nǹkan bíi 5 hours later ọmọ mi give up lọ́gbàrọ̀ lọ́ọ̀lọ́ọ̀ gbọ́mọ Nàìjíríà yìí ní fojú sunkún ọmọ o ṣùgbọ́n tí irú ìṣẹ̀lẹ̀ báyìí bá ti ṣẹlẹ̀ sí àmọ̀ tù lọ́kàn náà ni. it's alright it's yes, alright so ẹ̀yin gan gbà pé nínà tẹ́ ẹ ná mọ́ yẹn ló ṣokùnfà ló ṣe sábà bí ikú ẹ̀. gẹ́gẹ́ bí èrò ọkàn tèmi ṣùgbọ́n Ọlọ́run ọba ọ̀nà ló fún mi ọ̀nà ló dẹ́gbà lọ́wọ́ mi. ẹ ní fi ọwọ́ níyìn náà máa yín pa mi ò ní intention láti dán mi pa nítorí pé mo tọ́jú nǹkan mi ni ọ̀nà dẹ̀ lè rí ọlá mi ṣùgbọ́n nígbà tí àmọ́ ẹ̀lẹ́bí ìyàwó mi dé. it's alright it's alright it's alright ṣé ẹ ti níyàwó mi ni. mi ò fẹ́ yàwó mi o. ọmọ mélòó náà bí fún yín. 4 alákọ̀ọ́kọ́ yẹn ló kù. madam ẹ ti lọ́kọ mi. ara mi sọ. kúrò tẹ̀ lọ́kọ mi. ó tó gbà ọ̀sẹ̀ ti kúrò lọ́dọ̀ ẹ̀. ó ti lé lọ́dún kan bàbá. ẹ̀ dẹ̀ lọ́kọ mi. bẹ́ẹ̀ kí ló dé. kò sí nǹkan fẹ́ fèsì àwọn ọmọ mi. ìwọ náà sì fẹ́ fèsì àwọn ọmọ rẹ̀. bẹ́ẹ̀ ni sọ. ẹ kí ló dé tí ìyàwó rẹ̀ kúrò lọ́dọ̀ ẹ̀ gan-an sọ̀rọ̀ pé tí ìyàwó ẹ̀ bá wà lọ́dọ̀ ẹ̀ ó súnmọ́ kí anyway lọ́lọ́run bá ti kára àpọ́jọ́ yẹn ni ó kú o bọ̀ ó lè má jẹ́ pé wọ́n lọ́ọ́ jẹ sábàbí rẹ̀ lọ́jọ́ yẹn tó wáyé pé ìyàwó ẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ ṣé ẹ gbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sọ bàbá mi ẹ bá mi bẹ ìyàwó mi ni mi ò ní nǹkan kan tí bá ṣe tó ṣẹlẹ̀ mo nífẹ̀ẹ́ ìyàwó mi o. irú èèyàn wo ni máa yìí. ó máa ń tọ́jú àwọn ọmọ ní sísí tọ́jú ọmọ máa ń tọ́jú ọmọ ṣùgbọ́n agídí náà ni tó bá ti dé sí báyìí kò mọ kankan mọ́ ó máa ń ná mi náà ló jẹ́ kí n kúrò ńbẹ̀ ó máa ń ná mi ni. because he sound like a good man he doesn't sound like a bad man. kò pé ọ̀sẹ̀ méjì tí mo kúrò ńbẹ̀ ní ṣẹlẹ̀ṣẹlẹ̀ ó máa ń ná mi ló jẹ́ kí n. ibo lẹ̀ ń gbé ńbẹ̀ family house. bẹ́ẹ̀ ni. ìwọ ò wá fura òun náà ò fura pé ẹ ń láti kúrò ńbẹ̀ yẹn èṣù lọ gbọ́ ọmọ náà mọ́ ọ lọ́wọ́ ìgbà tí ìyàwó ẹ sọ ní sọ lọ ọmọ tọ́jú ọmọ kó mọ̀ jẹ́ wípé àwọn tí wọ́n ti rí i pé onífẹ̀ẹ́ ọmọ yẹn ni wọ́n dí ọmọ rẹ̀ ẹ kó kúrò ńbẹ̀ yẹn ni ó yẹ kẹ́ ẹ kúrò ńbẹ̀ yẹn ni nítorí wu èmi ni kẹ́ ẹ padà máa ṣe lọ́kọ láyà lọ ó sì mọ̀ pé Ọlọ́run ràn mí lọ́wọ́ èyí tó le jù báyìí lọ́lọ́run ti bá a yanjú ẹ̀ arákùnrin you said you are a graduate. bẹ́ẹ̀ni sá. certificate ẹ̀ ń kọ́. ó ń bẹ nílé. ó sì parí lóòótọ́. bẹ́ẹ̀ni sá. ó wá sí bàbá Ìjẹ̀bú. bẹ́ẹ̀ni sá. ní agbára Ọlọ́run ní agbára Ọlọ́run ní agbára Ọlọ́run ẹ̀yin ọmọ Nàìjíríà mo promise yín pé màá kó àwọn méjèèjì padà wá gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó
ní agbára ọlọ́run ó sì. alájí lè fẹ́ mọ́. mi ì bí ọ léèrè wọ́n wọ̀rí èmi ò bí ọ léèrè pé sọ́ọ̀fẹ́ àbọ̀ ọ̀fẹ́ mo ní lágbára ọlọ́run bọ́lọ̀ bá lágbára lọ́dọ̀ rẹ kó padà sí mi lẹ́nu ní agbára ọlọ́run ń kó àwọn méjèèjì wá gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó nítorí ọkùnrin ìkọ́ nítorí obìnrin ìkọ́ nítorí ọmọ wọn ni torí pé láńgbèjì tó sọ yìí pé ọmọ tọ́jú ọmọ obìnrin tá a bá nífẹ̀ẹ́ rẹ̀ lọ́mọ rẹ̀ wú ni ọkùnrin tí bá ń tọ́jú ọmọ nífẹ̀ẹ́ ìyàwó tó bí fún ni nọ́mbà 1 yẹn. nọ́mbà 2 ìwọ náà sọ pé èèyàn burúkú ni ọkùnrin tágídí ń bá ti dé báyìí agídí lè má jòjú lásán wà lè má nà ọbẹ̀ ńgbà tó wà lójú ọ̀nà kó fẹ́ o lè mọ̀ pé èèyàn burúkú ni kó o bímọ fún tó bí fún yẹn gbogbo nǹkan kọ́ la mọ̀ fojú lásán wo nígbà tí èèyàn bá graduate èrò graduate tó rí bó ṣe rí sójú lásán ló lè mú graduate rí báyìí kó dàbí graduate ò ríṣẹ́ bẹ́ẹ̀ bá ti rí bí ó ṣe rí ó yàtọ̀ sí bẹ́ẹ̀ tí ò graduate ó ṣe rí náà the whole story change nígbà tó sọ fún mi pé graduate lòun mi ò believe ṣé graduate ní lóòótọ́. bẹ́ẹ̀ni sà. ọkùnrin yóò lo ògo rẹ̀ wọ́n ń lò lọ́wọ́ níbì kan wọ́n ń lo ògo ẹ̀ lọ́wọ́ níbì kan ẹ dìde ẹ̀yin méjèèjì ẹjọ́ ẹ mọ̀ tí ì lọ ẹ sáà dìde ẹ kọ́kọ́ kú òbí ẹ kú òrora ẹ fẹ́.